ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Thursday July 23 ọdún 2026 ìtawà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyànmọ́, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ṣáájú kí n tó tẹ̀síwájú, ẹ̀yin olólùfẹ́ mi tẹ̀ ń wò mí ẹ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí lórí YouTube wa níbi tó ti kún tó ti ń ṣẹ́ dàlẹ̀ tá ti ń sọ̀rọ̀ nípa ìlera ara wa, tá ti ń sọ̀rọ̀ nípa lucky number wa lójoojúmọ́, pẹ̀lú àkókò tó dára láti ṣe prayer, pẹ̀lú ibi tó dára púpọ̀ fún wa láti kọrí sí láti ṣe prayer tádùá fi tètè gbà. Bákan náà sì rèé àwọn ohun tá gbọ́dọ̀ mójútó láàgọ́ ara wa lọ́jọ́ kọ̀ọ̀kan, gbogbo ẹ̀ ti wà lórí YouTube wa Ìṣẹ̀dá Spiritual. Ẹ lọ subscribe síbẹ̀ kẹ́ lọ wò ń bẹ̀. Oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ dùnú, ọjọ́ ire lọ́jọ́ ìjẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pé gbogbo kan yá lọ sòsé, àǹfààní àṣílẹ̀ fún yín dáadáa lọ́jọ́ tòní, ẹ máa rí dùnú ẹ máa ráyọ̀ dáadáa lọ́jọ́ tòní o, inú yín á dùn ayọ̀ yín á kún, tó bá gẹṣin inú yín lè ní kò lè kọsẹ̀ rárá. Ẹ máa sẹ́ǹsì àwọn ìyípadà kan nú gbèsè ayé yín lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ẹ máa wà comfortable pẹ̀lú ẹ̀. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ gbogbo kan yá lọ bó ṣe yẹ kó lọ, ẹ ní wàhálà ẹ ní dààmú rárá lọ́jọ́ tòní. Pàápàá lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó ṣeé ṣe bó ṣe é pé intimacy ẹ̀yin àtèèyàn kan tó súnmọ́ yín tẹjọ́ jẹ́ olólùfẹ́ àbí tẹjọ́ jẹ́ni tẹjọ́ ń daṣẹ́ pọ̀ àbí ẹni tẹjọ́ ń dà kọ́kọ́ papọ̀, kí intimacy yín kó wọnú ara dáadáa, kó dìpù dáadáa sí ọjọ́ tòní sì rí ọwọ́ ìrọ̀lẹ́. Ó dára kẹ́ fi track ẹ̀ láti fi ṣe nǹkan tó jọmọ́ spiritual work àbí láti fi ṣe prayer àbí láti fi affirmate lórí ohun tẹ́ bá àfàmù lásìkò yẹn. Ó ṣeé ṣe kí ó rí bí ẹ ti ṣe fẹ́ gangan. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ ẹ máa ríre ìfàjẹ́ dáadáa lọ́jọ́ tòní. Àwọn àǹfààní kan wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀bùn àbí àǹfààní tẹ́ ẹ̀ ti ẹ̀rọ kàn rárá láti ibikíbi ó máa wọlé fún yín lọ́jọ́ tòní. Tàbí kọjọ́ tòní dángájíá yàtọ̀, gbogbo kan yá lọ dáadáa, iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Ire owó náà wọlé fún yín lénìí. Pọ́pù jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 4 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdajì sí aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdajì jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn kan tó dàbí jẹ̀díjẹ̀dí, bóyá bí kí ìgbẹ́ ní máa le tàbí emirọ̀ tó ṣeé ṣe káwọn kan wọ̀nyí kó fẹ́ àfẹ́tì yín dẹ̀ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé mú mi dáadáa, ẹ má jẹ́ kí ìgbẹ́ yín kó le ju bó ṣe yẹ lọ, kó má bàa fa ìgbẹ́ ẹ̀jẹ̀ lọ́jọ́ tòní. Kẹ̀kẹ́ sára bákan náà sì rèé nǹkan tá a sọ lánàá ó tún sì ń lọ lọ́jọ́ tòní o, gbogbo nǹkan tó jọ mọ́ sexually transmitted infection. Ẹ rí dájú pé kí sára pẹ̀lú ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ ìjọ tó ṣe é pé púpọ̀ nù yín, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín òun náà ni yóò sì wà lórí ọkàn yín dáadáa lọ́jọ́ tòní. Ìbáṣepọ̀ yín máa gún régé, ìbáṣepọ̀ yín máa wọnú ara púpọ̀ lọ́jọ́ tòní, tó ṣe é pé ẹ wá dàbí ìgbà pé ẹ ṣègbéyàwó ní tuntun ni. Akitiyan yín lọ́jọ́ tòní lórí ti olólùfẹ́ yín ló máa fẹ́ dálé jùlọ, bẹ́ẹ̀ sì ni akitiyan ti olólùfẹ́ yín náà lọ́jọ́ tòní lórí ti yín náà la fẹ́ dálé jùlọ, tó sì jẹ́ pé púpọ̀ nù yín bá ṣe sọ lánàá ó ṣeé ṣe kí ẹ tún pàdé olólùfẹ́ tuntun lásìkò ìṣùgbọ́n olólùfẹ́ tẹ bá pàdé lásìkò yìí ẹ rí dájú pé ẹ tún kíyèsára dáadáa, kó má jẹ́ pé ẹni náà ó máa jẹ́ni tó ṣe é pé ìbáṣepọ̀ yín máa dára wùrùwùrù táwa padà dé pé bóyá ìbáṣepọ̀ yẹn máa padà wá mẹ́hẹ. Ọjọ́ tòní ẹ kíyèsára púpọ̀ ní pàtàkì jùlọ tíyàn bá approach yín lọ́jọ́ tòní lẹ́yìn tẹ́jọ́ obìnrin, escape ẹni náà títí di àsìkò tí a máa parí Mercury retrograde kẹ́ tó wá wò bí ẹ ti fẹ́ bá sọ̀rọ̀ àbẹ́fẹ́ answer. Tẹ́ bá rí pásìkò yẹn kò wá ṣe dáadáa mọ́, kẹ́ mọ̀ dájú pé ẹni náà ó wá destroy life yín ni. Wọ́n tẹ́ bá rí pé àsìkò yẹn ó ṣe dáadáa, ó welcome yín, ó ṣe ṣe kẹ́ni náà jẹ́ni tó ṣe pé ẹ máa jọ fẹ́ra yín títí di ọjọ́ alẹ́ ọjọ́ tòní. Ọjọ́ tó dára ló jẹ́. Fífìfẹ́ hàn sí gbogbo èèyàn pátápátá, ẹ fìfẹ́ báwọn èèyàn ṣe. Àárín èèyàn àti olólùfẹ́ yín, àárín èèyàn àtọ̀gá níbi iṣẹ́ ògbẹ́ máa lọ dáadáa, tágún régé, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí. Ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Ẹ bá fìfẹ́ ṣe lọ́jọ́ tòní. Fíṣì jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 kọjá ìṣẹ́jú 15 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 12 lóru gànjọ́ sí aago 1 ní òru gànjọ́ jí àkókò. Èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá South dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún, tó sì ṣeéṣe kí ire náà wọlé láti ibẹ̀. Àwọn nǹkan tó bá jọ mọ́ ìbàrá àdì ríro ó ṣeéṣe kó máa ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ yín lásìkò yìí. Ẹ rí dájú pé ẹ mú mi dáadáa, kẹ́ sì rí dájú pé ẹ gbé nǹkan tó bá wojú bó ṣe yẹ lọ. Bákan náà sì rí àwọn nǹkan tó bá dàbí oúnjẹ tó ti jẹ́ pọ́n ti fi chemical preserve ẹ̀ jù, kẹ́kẹ́ sára pẹ̀lú ẹ̀ lásìkò yìí. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú, ọjọ́ ire ló jẹ́. Kò ṣeé ṣe kí ó fẹ́ jẹ́ pé bóyá àwọn kan bíi stress rẹpẹtẹ níbi iṣẹ́ ó lè fẹ́ wáyé púpọ̀ lọ́jọ́ tòní, tó ṣe pé àwọn mistake kan máa wáyé lọ́jọ́ tòní, tó ṣe pé lójijì lẹ máa ṣe mistake náà tá bá dàbí ìgbà pé
ó fẹ́ àfẹ́ẹ̀tì iṣẹ́ yín, ó fẹ́ fún yín ní stress tó pọ̀ púpọ̀ jù ní ààyè iṣẹ́ ọjọ́ tòní. Ẹ kíyèsára púpọ̀ kẹ́ rí dájú pé ẹ wà well focus lórí iṣẹ́ yín, ẹ wà dedicated lórí nǹkan kíkan tẹ́ ń ṣe. Ẹ má fààyè gba distraction lè pọ̀ rẹpẹtẹ púpọ̀ lọ́jọ́ tòní fún yín, tó ṣe pé distraction yẹn lè fẹ́ bí kí ẹ fẹ́ ṣe nǹkan kan tó ṣe pé nǹkan kan máa wá fẹ́ affect nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ lójijì. Ẹ rí dájú pé ẹ focus lórí nǹkan tẹ́ ń ṣe dáadáa, ẹ má wulẹ̀ fààyè gbà kankan rárá. Ẹ rí dájú pé ẹ parí iṣẹ́ kẹ́ tó bẹ́ẹ̀ ẹnikẹ́ni ní conversation tó wà important. Bákan náà sì rèé, tẹ́ bá ń ṣiṣẹ́ lọ́wọ́ ẹ má ṣeré, ẹ má ṣèmẹ́lẹ́, ẹ wà well focus ló dára. Ẹ sì má kiri méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo, ẹ ṣiṣẹ́ yín ní sísẹ̀ntẹ̀lé ló dára. Ẹ máa busy gan lọ́jọ́ tòní, ìwọ̀n kí busy yẹn má bàa di double. Ẹ rí dájú pé ẹ tẹ̀lé ohun tí a mẹ́nubà yìí, kẹ́ rí dájú pé ẹ kíyèsára púpọ̀. Iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá fọgbọ́n ṣe lénìí tẹ́ fẹ̀lẹ̀ ṣe. Bákan náà sì rí ọ̀pọ̀lọpọ̀ yín ló ṣe ṣe káwọn àìlera díẹ̀díẹ̀ kò fẹ́ máa jẹyọ lọ́jọ́ tòní o. Ẹni àìlera tẹ́ bá kẹ́fí lágbo ara yín, ẹ rí dájú pé tètè yá ṣiṣẹ́ lé lórí, ká àìlera náà kò lè dè nǹkan tó ṣe pé yá parẹ́ pátápátá. Ẹ má wòran rárá kó má lọ dè nǹkan ńlá. Iṣẹ́ yín lè rí bákan lọ́jọ́ tòní látàrí stress rẹpẹtẹ náà. Ire owó náà lè rí bákan lọ́jọ́ tòní látàrí àwọn unnecessary stress tó ń wọlé lọ́jọ́ tòní tó lè fẹ́ bí kí nǹkan ṣe slow bákan, ṣùgbọ́n ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Number 5 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 1 ní òrùgànjọ́ sí aago 2 lórùgànjọ́ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Àpá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Lè rárá yá wájú pépé, ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú nǹkan bí inú rírun lọ́jọ́ tòní, tàbí tẹ́ bá jẹun àjẹjù kí inú yín fẹ́ le gbọ̀nyìngbọ̀nyìn tó ṣe pé á sì fẹ́ máa dùn yín, á fẹ́ máa ṣe yín bákan ọjọ́ tòní. Kẹ́ kíyèsára, ẹ jẹ oúnjẹ níwọ̀nba fẹ́rẹ́fẹ́ ló dára. Ẹ sì rí dájú pé ẹ jìnnà sáwọn nǹkan tó jẹmọ́ carbonated drink rẹpẹtẹ lọ́jọ́ tòní, tàbí àwọn oúnjẹ tó ṣeé ṣe kó affect system yín tẹ́yin gọ́mọ̀ ìpò oúnjẹ yìí mi kì í fi bẹ́ẹ̀ láìkì ẹ̀. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi agbára cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ ìyá ọjọ́ ayọ̀, ọjọ́ ìdùnnú, ọjọ́ ire ló jẹ́ fún yín. Gbogbo nǹkan yín á lọ sòsè o, pàápàá lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní. Iṣẹ́ yín á lọ dáadáa bó ṣe kó lọ, tó ṣe pé ó ṣeé ṣe kí ẹ rá àwọn opportunity kan láti ibi iṣẹ́ tàbí kára yín yá gágá, tàbí kínú yín dùn, tàbí káyọ̀ yín kún, tá fún yín ní hope, tá dàbí ìgbà pé nǹkan tí ẹ̀ ń fẹ́ gangan ló ti ń ṣẹlẹ̀ gangan yìí lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ ọjọ́ tòní. Àsìkò oríire gbà lásìkò yẹn jẹ́ fún yín, tó ṣe gbogbo nǹkan tẹ́ bá ń fọwọ́ ṣe tẹ́ ń ṣiṣẹ́ fún lásìkò yẹn báyìí, nǹkan náà á máa dùn yín gbà, á máa bíire, á máa báyọ̀, á máa bí dùnú. Tẹ́ máa wò pé irú àsìkò báyìí gangan ni mò ń fẹ́, irú ọjọ́ báyìí gangan ni mò ń fẹ́ kó máa repeat rẹ̀. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Creativity yín máa speak fún yín dáadáa lọ́jọ́ tòní. Gbogbo tẹ́ bá ń ṣe pátápátá báyìí bí idán báyìí ló máa rí, torí bí idán láláǹtakùn táwo tiẹ̀ bí idán báyìí lẹ́ẹ̀ máa ṣe nǹkan yín lọ́jọ́ tòní láṣẹ lọ́wọ́ Ọlọ́run bá. Gbogbo èèyàn tó bá rọ̀gbà yé ká báyìí wọ́n á láìkì yín, ẹ máa lẹ́ràn fẹ́ dáadáa. Àwọn èèyàn àgbà tí yín dáadáa tó sì yẹ pé ẹ̀yin náà wá rí dájú pé ẹ fi gbéraga sí, ẹ fàyọ̀ fọ́ o, ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀sílẹ̀, òun ló dára jù. Kẹfọgbọ́n ṣe kẹfẹ̀lẹ̀ ṣe láàrin èèyàn àtọ̀gá yín, ẹfọgbọ́n ṣe fẹ̀lẹ̀ ṣe ó ṣeé ṣe kí promotion kan kó máa wáyé, tàbí kó máa ronú jinlẹ̀ nípa ipò wo la fẹ́ fi lágbájá sí, ipò wo la fẹ́ fi tàmẹ̀dù sí. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan gbafẹ́, àwọn nǹkan ìdùnnú rẹpẹtẹ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní fún yín. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Mélòó dáadáa ni mo fẹ́ kà lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀, kí ẹ má ṣe gbéraga rárá lọ́jọ́ tòní. Peach jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 12 ní ọ̀sán sí aago 1 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Number 7 jẹ́ lucky number yín lọ́jọ́ tòní. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá west dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín wájú pépé, ṣùgbọ́n àwọn kan tó jẹmọ́ spinal cord àbí ẹ̀yìn ríro ó lè fẹ́ máa wáyé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ṣe exercise dáadáa, ẹ sì jìnnà sí àwọn nǹkan tó jọmọ́ ìròyìn yàjóyàjó bíi bad news àbí nǹkan tó lè já yín láyà lọ́jọ́ tòní, torí àyà dídùn kẹ́ kíyèsára. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ ìyá ọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ló jẹ́. Ọjọ́ rere ló jẹ́ fún yín pẹ̀lú àárín èèyàn àti fámílì àgúnrégé. Àwọn nǹkan tẹ́ ń fẹ́ ṣe nínú ilé yín gangan ó ṣeé ṣe kí ó rí bí ẹ ṣe ń fẹ́. Nǹkan tẹ́ tí ń retí látọ̀dọ̀ family member kan lọ́jọ́ tòní ó ṣeé ṣe kó click, kó bọ́ sí fún yín lọ́jọ́ tòní. Akitiyan yín lọ́jọ́ tòní lórí ilé yín, lórí fámílì yín, lórí iṣẹ́ yín ni yóò dá lé lórí. Tó ṣe pọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ láti ilé, ẹ máa ríre ìfà. Ẹ̀yin tẹ́ ti fẹ́ péyàn bóyá fún iṣẹ́ àbí fún nǹkan gidi kan tó jọmọ́ ti iṣẹ́ yín, ẹ rí dájú pé ẹ pè wọ́n láti ilé. Tẹ́ bá pè wọ́n láti ilé, higher chance wà kí nǹkan yẹn kí ó bọ́ sí. Ọjọ́ tòní ọjọ́ tó dára púpọ̀ fún yín láti rí dájú pé àyíká yín wà ní ìmọ́tótó. Báyìíká yín bá sì wà ní ìmọ́tótó sí ni àǹfààní oore fi máa tún wọ́tọ̀ yín wá sí dáadáa. Tó bá ṣe pàwọ̀ wà láàrin èèyàn àti àwọn tó ṣe pé ó jẹ́ family member yín tẹ́lẹ̀tẹ́lẹ̀, rí dájú pé ẹ yanjú rẹ̀ lọ́jọ́ tòní. Káàrin yín gúnrégé dáadáa. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ láti fi bá mọ̀lẹ́bí ṣe, láti fi bẹ́bí, láti fi bára ṣe lọ́jọ́ tòní, tó sì jẹ́ pé ó ṣeé ṣe kí ẹ rí opportunity kan lára family member kan lọ́jọ́ tòní, tàbí kí ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ ṣe nínú ilé yín tó ṣe pé nǹkan náà máa jẹ́ nǹkan tó ṣe pé ẹ máa wọ̀n bí ẹ mú padà achieve, ẹ mú padà rí ṣe lásìkò yìí. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ fún yín. Tíṣẹ́ yín á lọ bó ṣe kó lọ, tí ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á dára. Bẹ́ẹ̀ sì ni owó náà lè wọlé fún yín, pàápàá yín tẹ́ ń ṣiṣẹ́ láti ilé. Lime yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí.
aago méje ní ìrọ̀lẹ́ sí aago márùn-ún ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. aago méjì ní òru gànjọ́ sí aago mẹ́ta lóru gànjọ́ jí àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. apá east dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. ìlera yín wájú pépé ṣùgbọ́n ẹ kíyèsára ẹ má ronú àròjù lórí ohunkóhun kó má bàa fa emotional pain fún yín lọ́jọ́ tòní. kẹ́ kíyèsára bẹ́ẹ̀ sì lẹ́ jìnnà sí ibi tó bá ṣe é porú tí ń mú jù èyí lè fẹ́ fa kí ara yín má lélẹ̀ lọ́jọ́ tòní. kẹ́ kíyèsára oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú ọjọ́ rere ló jẹ́ fún yín o. ọjọ́ tó ṣe é pé ìfọ̀rọ̀wérọ̀ láàrin àtàwọn èèyàn á já geere. ẹ máa yanjú ọ̀rọ̀ kan láàrin èèyàn àtèèyàn lọ́jọ́ tòní. tẹ máa sílẹ̀ pátápátá tó ṣe é pé ọ̀rọ̀ tẹ sílẹ̀ yìí á jẹ́ nǹkan tó ṣe é pé àfẹ̀yìn gan lọ́kàn balẹ̀ àfẹnitẹ́jọ́ sílẹ̀ yìí lọ́kàn balẹ̀ tó ṣe é pé ìbáṣepọ̀ yín àtẹni náà á wà òkè dáadáa. ìbájẹ́ yín àtọ̀gá ìbájẹ́ yín àtolólùfẹ́ yín ìbájẹ́ yín àti màlẹ́bí ẹ máa sọ̀rọ̀ lórí àwọn kankan lọ́jọ́ tòní tó ṣe é pọ̀rọ̀ lẹ máa fi yanjú àwọn kankan tó sì jẹ́ pé èyí máa bí kí ọkàn balẹ̀ pẹ̀sẹ̀. ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín tó ṣe é pé ó dára kí ẹ lọ́pọlọ pípé yín lórí okòwò ó dára kẹ́ gbòòrò ṣe nǹkan láì jẹ́ pé ẹ ronú jinlẹ̀ lé lórí rárá. ohun tẹ bá kú gìrì ṣe tẹ́ ronú jinlẹ̀ lé lórí ó ṣeé ṣe kó fẹ́ padà bí rìgírẹ́tì kẹ́ kí ìṣara lọ́jọ́ tòní. ìgbésẹ̀ tẹ́ bá fẹ́ gbé nǹkan kíkan tẹ́ bá fẹ́ sọ jáde ẹ dájú pé ẹ ronú ṣáájú kẹ́ tó sọ ẹ sì ronú ṣáájú kẹ́ tó gbé kẹ́ kí ìṣara pọ̀ lọ́jọ́ tòní. ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ láti rí dájú pé ẹ lọ́pọlọ pípé yín àtọ̀kọ̀ sí sọ yín lórí ohunkóhun. ẹ lè polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní. ẹ lè lo àìdíà tó ń sọ̀kalẹ̀ sí yín lọ́pọlọ. ẹ lè jọ́ tiẹ̀ kalẹ̀ kẹ́ fi kọ́ àwọn nǹkan kíkan tẹ́ bá ń ṣe lásìkò yìí àwọn nǹkan tẹ́ ń ṣe lásìkò yìí pẹ̀lú lílo àìdíà náà ó máa jẹ́ nǹkan tó ṣe é pé ó máa ràn yín lọ́wọ́. torí ọpọlọ yín á tún jí pépé dáadáa lọ́jọ́ tòní. ẹ máa wà highly intellectual dáadáa lọ́jọ́ tòní tó ṣe é pé àwọn èèyàn á tún gba ti ọpọlọ yín dáadáa lọ́jọ́ tòní. àyíká yìí tẹ́ bá wà champion lè máa jẹ́ o. àárín èèyàn àtàwọn tó jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò yín agúnrégé ó ṣeéṣe kí ẹ ní nǹkan kan tí ẹ dìjọ máa jíròrò lé lórí lọ́jọ́ tòní tó ṣe é pé ìjíròrò yìí náà ó ṣeéṣe kó bá àǹfààní ó ṣeéṣe kó béèrè ó sì ṣeéṣe kó jẹ́ ìjíròrò lórí nǹkan tó wá important dáadáa fún màlẹ́bí yín àbí fún relationship yín lẹ́ni. ṣé yín á lọ dáadáa tẹ́ bá rí dájú pé ẹ fẹnu polówó rẹ̀ dáadáa ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín á wà òkè. iye owó náà lè wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní látara pípolówó iṣẹ́ yín. orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni. aago 1 lóru gànjọ́ sí aago 2 lóru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. apá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer lọ́jọ́ tòní. bẹ́ẹ̀ sì nílẹ̀ rárá yín á jí pépé ṣùgbọ́n kíyèsára apá ríro ọrùn wọ́ ríro ó lè fẹ́ máa wáyé fọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. bákan náà sì ré ẹ kíyèsára pẹ̀lú nǹkan tẹ́ ẹ̀ ń fà sí mú ẹ má fa smoke rẹpẹtẹ sí mú torí lọ́ọ̀gì yín lọ́jọ́ tòní tàbí kíkọ́ àti kàtá kó má ṣe yín lọ́jọ́ tòní. kẹ́ kíyèsára púpọ̀ ó sì lè fẹ́ máa kọ́ dédé máa rẹ̀ yín tẹ́ lọ́jọ́ tòní tẹ́bà kíyèsára. tí stress bá pọ̀ jù kẹ́ wá àkókò láti sinmi dára. oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fún Libra tàbí láàrin September 23 sí October 22. ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ dùnú ọjọ́ rere ló jẹ́ fún yín. ọjọ́ tó ṣe é pé tó bá gẹṣin inú yín kò lè kọsẹ̀ látàrí pé gbogbo wàhálà yín látàárọ̀ tó máa fi dọwọ́ rẹ̀ ló ṣe ṣe kí nǹkan tẹ́ fẹ́ àṣìbù yẹn kẹ́ àṣìbẹ̀. ajá gbogbo àjẹ dáadáa lọ́jọ́ tòní o. ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ má fi iṣẹ́ ṣeré ẹ má fi nǹkan kan ṣeré rárá lọ́jọ́ tòní. ẹ fẹ́ ní build nǹkan tó ṣe é pé wà tangible ẹ fẹ́ ní rí dájú pé ẹ falẹ̀ mọ́ iṣẹ́ yín ẹ fẹ́ ní rí dájú pé ẹ plan lórí bí iṣẹ́ yín tún ṣe fẹ́ wà òkè bí nǹkan yìí fẹ́ máa lọ dáadáa tí bóyá fẹ́ máa dùn yín gbà sí ẹ rí dájú pé àwọn nǹkan tẹ́ ti ń mójútó tẹ́lẹ̀ bí ọjà tẹ́ ti rà tẹ́lẹ̀ ẹ tún ṣàríwòye sí ẹ̀ dáadáa lénìí èwo lókù tí máa rà sí kí lókù tí máa tún nídìí ẹjọ́ tiẹ̀ dáadáa lọ́jọ́ tòní ohun tẹ́lẹ̀ fọ́jọ́ tòní ṣe nìyẹn ẹ rí dájú pé ẹ fi wo àyè tó gbà wọlé fún yín ọ̀nà tó wọlé yẹn tún sì lè gbà máa fi multiply dáadáa òun náà ní kẹ́ máa wò dáadáa lásìkò yìí tó sì ṣeé ṣe kí àǹfààní ṣí sílẹ̀ dáadáa fún yín tẹ́ bá rówó rẹpẹtẹ lọ́jọ́ tòní ọ̀nà owó mi àtúnṣe dáadáa tó ṣe é pé á create ìwé fún owó rẹpẹtẹ lọ́jọ́ iwájú ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ kẹ́ fi falẹ̀ mọ́ṣẹ́ yín ẹ fi focus lórí financial stability yín lọ́jọ́ tòní káwọn èèyàn sì bá yín dúnàdúrà dáadáa tẹ́ bá focus lórí nǹkan yín tẹ́ wà dedicated lé lórí àwọn èèyàn bá yín dúnàdúrà àwọn èèyàn bá yín ṣe dáadáa pẹ̀lú ìfẹ́ ẹ sì máa lẹ́rùn ọ̀fẹ́ lára dáadáa lọ́jọ́ tòní torí àwọn èèyàn fẹ́ bá yín ṣe pẹ̀lú ìrẹ́pọ̀ torí ẹ̀yin fúnra lára yín ẹ máa look charming àwọn nǹkan tẹ́ ń tà náà ó máa wà attractive táwọn àwọn èèyàn lójú dáadáa lọ́jọ́ tòní iṣẹ́ yín á lọ bó ṣe kó lọ bàṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára ire owó náà lè wọlé fún yín lénìí. Lime yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. aago 12 ní òru gànjọ́ sí aago 1 lóru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. apá south dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún tó ìṣeṣe opportunity ti bẹ̀ wáyé ẹ wá rí dájú pé kí sára pẹ̀lú àwọn nǹkan tẹ́ máa jẹ sẹ́nu ẹ rí dájú pé ẹ wo oúnjẹ tẹ́ fẹ́ jẹ dáadáa tí kì í ṣe oúnjẹ tó ṣe pé yín sí ti wà nínú ọbẹ̀ tó jẹ àrà jẹjẹ lọ́jọ́ tòní kẹ́ kí sára bákan náà sì rí ọrùn yẹn má tẹ̀ kọ́dọ̀rọ̀ sójú kan ju bó ṣe yẹ lọ kó má bàa bí kí ọrùn máa dùn yín bákan náà sì rí ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ jẹun ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ má jẹ oúnjẹ àjẹkì kẹsì má sọ̀rọ̀ àsọjù ní àwùjọ lọ́jọ́ tòní kóhun yín má lọ há kẹ́ kí sára púpọ̀ oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22 ọjọ́ ìyọjọ́ àyọjọ́ dùnú ọjọ́ rere ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín ẹ máa rí dùnú ẹ máa rí ayọ̀
ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ míì yóò ṣeéṣe kó ṣe é pé ibi tẹ́jọ́ fọ̀rọ̀ tì sí pẹ̀lú èèyàn kan tó súnmọ́ yín tó ṣe é pé ẹjọ́ ń tà nǹkan kan papọ̀ ó ṣeéṣe kí wọ́n fẹ́ dalẹ̀ lọ́jọ́ tòní ó ṣeéṣe kí wọ́n fẹ́ hùwà ọ̀dàlẹ̀ lọ́jọ́ tòní kẹ́ kíyèsára púpọ̀ tàbí kó ṣe é pé ẹ máa fẹ́ ní ìfàǹfà kan tẹ́ fẹ́ máa fà báyìí ni ká ṣe ṣe báyìí kọ́ ni ká ṣe ṣe kí lè fẹ́ bí ágúmẹ́ǹtì ẹ pọ́ọ̀sì kẹ́ ronú jinlẹ̀ nípa observation wọn àtàìdí àwọn lórí nǹkan náà bí tí nǹkan tẹ́ni sọ ṣó daṣá káwọn náà ṣe bẹ́ẹ̀ èyí lè bí kí ẹ padà jọ jíròrò kẹjọ commerce lórí nǹkan ẹyọ kan tó ṣe é pàjọ ràn yín méjèèjì lọ́wọ́ èyí tẹ́ fi jọ ya pàdánù èyí tẹ́ fi jọ ṣìṣẹ́ ń gbé lábájá má wọ́rí mi bẹ́ẹ̀ ṣe mọ́ nǹkan tájọ sọ ti dàrú nǹkan tí mo sọ tẹ́lẹ̀ ò fẹ́ gbà èyí lè fẹ́ bí kí ìrẹ́pọ̀ kò má wáyé láàrin èèyàn àti ẹgbẹ́ ẹni ilé ìjọ olólùfẹ́ yín ẹni ilé ìjọga yín ẹni ilé ìjẹni jẹjọ ń dà kọpọ̀ lọ́jọ́ tòní ṣùgbọ́n yàtọ̀ sí yẹn ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ àsìkò tó dára ló jẹ́ látàrí pé ó ṣeé ṣe kí akitiyan tẹ̀ ń ṣe látàárọ̀ kó wá bíire kó bírí ìwọ́dù tẹ́ ń fẹ́ o lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ tòní ó ṣe pé gbogbo wàhálà tẹ́ ń ṣe lórí pé ìdàgbàsókè gbọ́dọ̀ jẹ́ tèmi ayé mi gbọ́dọ̀ dára tèmi gan ló gbọ́dọ̀ ṣe mo fẹ́ ṣe nǹkan mi ni màá ṣe ṣe gbogbo ẹ̀ lọ́tùn lósì látàárọ̀ ó ṣe ṣe kó padà bí oore fún yín ní ọjọ́ tòní ìdàgbàsókè ara yín òun náà lẹ́ẹ̀ máa wá lọ́jọ́ tòní ọjọ́ tòní á lọ bó ṣe kó lọ iṣẹ́ yín á lọ dáadáa ṣùgbọ́n bá ṣe pé yín àti olólùfẹ́ yín kò fi bẹ́ẹ̀ wà sàtéǹtò kó máa lọ dáadáa torí àmọ̀ bóyá àwọn èèyàn àti wọn ní iṣu ti fẹ́ wáyé ṣùgbọ́n títí ìrọ̀lẹ́ gbẹ máa dá ìdàn tọkọ̀ máa balẹ̀ bẹ́ẹ̀ sì ni ire owó lè wọlé fún yín lọ́jọ́ tòní látara akitiyan tẹ́yìn fúnra lára yín ṣe pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 7 kù ìṣẹ́jú 10 ní àárọ̀ sí aago 9 kù 20 ìṣẹ́jú láàárọ̀ díẹ̀ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí nọ́mbà 4 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní o aago 6 kù ìṣẹ́jú 15 ní ìdájí sí aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ díẹ̀ àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún tó sì ṣe kí ẹ opportunity náà láti bẹ̀ lè rárá yá wájú pépé lọ́jọ́ tòní ṣùgbọ́n ẹ kíyèsára pẹ̀lú gbígbé nǹkan sórí jù torí orí fífọ́ orí lè máa fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní ẹ rí dájú pé ẹ̀sìn jẹ́ nǹkan tó bá yí ju bó ṣe yẹ lọ tàbí kí párí ìfẹ́ máa ròyìn bákan kẹ́ kíyèsára púpọ̀ oníràwọ̀ iná àtùpà Sagittarius stabil láàrin November 23 sí December 22 ọjọ́ yìí ọjọ́ ayọ̀ ọjọ́ dùnú ọjọ́ yìí ló jẹ́ bó tilẹ̀ jẹ́ pé púpọ̀ nù yín àsìkò ìjásìkò tó ṣe pé ẹ̀kọ́ tẹ pọ́s ẹ̀kọ́ ń ro nǹkan tẹ fẹ́ ṣe ọkàn yín ń dóró mùrùmù inú yín náà ń dóró mùrùmù ọpọlọ yín náà ẹ tún fi ń plan gbogbo ẹ̀ mọ́ra wọn lórí pé nǹkan tí mo fẹ́ ṣe yìí mo fẹ́ rí dájú pé nǹkan yìí dá mo fẹ́ rí dájú pé ayé mi tún dára sí fẹ́ rí dájú pé gbogbo láìfì mi dára lọ́wọ́ mo fẹ́ gbé gbà á dàbí ìgbà pé ẹ fi bẹ́ẹ̀ ní clarity yẹn ṣùgbọ́n ó dára púpọ̀ kẹ́ tẹ̀lé nǹkan tó ń sọ sí yín lọ́kàn tó bá dàbí ìgbà pé ẹ wà lost nǹkan kan wà tọ́lọ́ ti dá mọ́ yín tó jẹ́ intuition yín òun ló fẹ́ bá yín sọ̀rọ̀ lọ́jọ́ tòní tá a máa sọ fún yín pé lábájá má wọrí ìfọkànbalẹ̀ lábájá báyìí ni wàá ṣe ṣe ẹ rí dájú pé ẹ̀ ń tẹ̀lé ohun tó ń sọ sí yín lọ́kàn náà ẹ má sọ pé ọkàn mi ló sọ bẹ́ẹ̀ o ẹ sọ pé ẹ̀mí inú mi ló bá mi sọ rẹ́ lómi ó mọ̀ àròbóyá ọkàn mi kàn sọ pé ẹ̀mí inú yín yẹn ló ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn kẹ́ rí dájú pé ẹ tẹ̀lé ẹ dance to that tune kọjọ́ tòní lílọ dáadáa ọjọ́ tòní wá lòdì sí pé ẹ̀ ń pariwo ju bó ṣe yẹ lọ ẹ̀ ń play orin ẹ̀ loud speaker ju bó ṣe yẹ lọ ẹ̀ ń ní ìbálòpọ̀ náà kò dára pàápàá pẹ̀lẹ́ ní àjòjì ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní bákan náà àyíká yín gbọ́dọ̀ wà ní mọ́tótó bẹ́ẹ̀ sì ló gbọ́dọ̀ wà silent unnecessary noise ò dára rárá lọ́jọ́ tòní ẹ sì rí dájú pé ẹ spend little time ní nature ìbàjẹ́ iwájú ta lè nature náà níbi tátẹ́gùn bá ti ń fẹ́ tẹ́tírígi lọ́tún tẹ́tírígi lósì nature ni kẹfìyẹn meditate kẹfìyẹn ṣe prayer kẹ affirmate lórí àwọn kan tẹ́ ń fẹ́ fún dàgbàsókè ayé yín iṣẹ́ yín á lọ dáadáa tẹ́ bá lo tactics yín pé intuition yìí ó ń darí yín ẹ̀sìn tẹ̀lé bẹ́ẹ̀ bákan náà sì rí ìbájú pé yín àti olólùfẹ́ yín á dára tẹ́ bá fàyè gba ara kíkan lọ́jọ́ tòní tagara lè máa kan yín bákan ìrèwó náà lè wọlé fún yín lénìí tí ẹ bá lo nǹkan tí ó ń sọ sí yín lọ́kàn yín tẹ́ fi ṣe guideline yín kírìmù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí aago 9 kù 20 ìṣẹ́jú láàárọ̀ sí aago 11 kù ìṣẹ́jú 5 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí nọ́mbà 5 jẹ́ lọ́kì nọ́mbà yín lọ́jọ́ tòní aago 2 ní òru gànjọ́ sí aago 3 ní òru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lọ́kì àwà fún yín lénìí aago 2 ní òru gànjọ́ sí aago 3 ní òru gànjọ́ jí àkókò èyí tó dára jù fún yín láti ṣe prayer lọ́jọ́ tòní south west dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún bẹ́ẹ̀ sì nílẹ̀ ara yín jí pépé ṣùgbọ́n mí ni yóò ṣe kí immune system yín kó fẹ́ weak kó máa ṣe ń bí ìgbà pé jẹ́ ti ẹ̀sùn díẹ̀ jẹ́ ti ẹ̀rì láti díẹ̀ ó dàbí ìgbà pé ó fẹ́ rẹ̀ mí pé jẹun tán yìí ó dàbí ìgbà pé ó fẹ́ sùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ lè máa ṣẹlẹ̀ lọ́jọ́ tòní bákan náà sì rí àtẹ́lẹsẹ̀ yín kẹ́kí sára lọ́jọ́ tòní ẹ má rìn láì wọ bàtà rárá lọ́jọ́ tòní kò dára àìsàn sì lè tètè wọnú ara ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ tòní tẹ́bà kí sára pàápàá yín tẹ́ bá expose ara yín síbi pé kí ẹ̀fọn máa jẹ yín ẹ sì sùn lásìkò tí oorun bá wáyé lọ́jọ́ tòní ó ṣeéṣe kẹ́ lálàá tó máa nítumọ̀ sí ìgbésí ayé yín oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ ìyọjọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú ọjọ́ ire ló jẹ́ fún yín ọjọ́ tó ṣe é pé púpọ̀ nù yín ní dánìkan ṣe lé ayé yín bá a ṣe ń sọ látànà ẹ máa ráwọn èèyàn sọpọ́tì àwọn èèyàn àdúró tì yín dáadáa sọpọ́tì tẹ́ ẹ̀rọ kan lọ́dọ̀ ẹnikẹ́ni ó ṣeéṣe kó wọlé fún yín lọ́jọ́ tòní àyíkáyè tẹ́ bá wà àwọn èèyàn àgbà tí àwọn èèyàn bá yín ṣe pẹ̀lú ìfẹ́ èyí náà bá wọn ṣe pẹ̀lú ìfẹ́
ó lè ní nǹkan tẹ́ fẹ́ handle fún wọn lọ́jọ́ tòní, ó sì lè ní nǹkan táwọn náà fẹ́ bá yín ṣe lọ́jọ́ tòní. Èní dára láti fi network, láti fi bẹ́bí, láti fi bára, láti fi bọ́ọ̀rẹ́ ṣe. Wíwà pọ̀ pẹ̀lú ọ̀rẹ́, pàápàá after work hour kẹ́ lò pẹ̀lú àwọn ọ̀rẹ́ yín, ó ṣeé ṣe kí àsìkò yẹn kó bí àánú kó béèrè fún yín, tó ṣe pé ọ̀rọ̀ tẹ́ máa jọ sọ, ó ṣe kẹ́ sọ̀rọ̀ kan ibi tó ṣe pé ẹ̀yin fúnra yín á ti feel relief, tẹ́ máa ti rí àwọn àǹfààní kan jẹ. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ fún yín, tó ṣe pé níbi iṣẹ́ gan ẹ máa rẹ́ni support yín, àwọn colleague yín wọ́n á dúró tì yín gbágbágbá, wọ́n á bá yín ṣe dáadáa níbi iṣẹ́. Kẹ́ wà nílé gan, àárín yín àtàwọn ọmọ, àárín yín àtàwọn tó rọ̀bà yín ká á kún fún ìfẹ́, á kún fún ayọ̀, á kún fún ìfọ̀kànbalẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ fún yín láti fi bá gbogbo èèyàn ṣe. Friday ló jẹ́ ẹ̀ní wàhálà rárá, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àtolólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Ṣùgbọ́n tọ́rẹ̀ tuntun bá wọnú ayé yín lọ́jọ́ tòní, ẹ mọ̀ dájú pé irú ọ̀rẹ́ yìí ó ṣeé ṣe kó jẹ́ pé ọ̀rẹ́ burúkú tó máa padà ṣe àkóbá fún yín lọ́jọ́ iwájú ni. Pàápàá ọ̀rẹ́ tó bá máa wọlé sínú láì fún yín lásìkò yìí, ọ̀rẹ́ náà máa ṣe nǹkan láṣejù. Mo fẹ́ bẹ ṣe kíní kan ní, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwò kan ní, tó ṣe pé ẹ̀ṣẹ̀ mọ̀, ẹ ti mọ̀ pé eléyìí àpọ̀jù tó ń ṣe bó ṣe máa padà ṣe worst fún mi tó bá yá nìyẹn. Kẹ̀kẹ́ sára púpọ̀ púpọ̀, iṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, bá ṣe pé yín àti olólùfẹ́ yín á dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 kù ìṣẹ́jú 5 láàárọ̀ sí aago 1 kọjá ìṣẹ́jú 5 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 10 ní òru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá east dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Lè ra yán wájú pépé, ṣùgbọ́n ó ṣeé ṣe kí àwọn kan bíi oògùn ìgúnpá, ìrúnkún àbáwọn joint kankan kó fẹ́ máa dùn yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni jẹ̀díjẹ̀dí àtòtútù lè fẹ́ mọ́ pọ̀lọpọ̀ yín náà lọ́jọ́ tòní. Kẹ́rí dájú bẹ́ẹ̀ kíyèsára, kẹ́rí dájú pé ẹ̀jẹ̀ oúnjẹ tó bá ti ní carbohydrate jù lọ́jọ́ tòní, torí ṣúgà, kí ṣúgà má lọ ráìsì púpọ̀ jù ní ara yín. Kẹ́ kíyèsára púpọ̀. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbìnú Aquarius tàbí láàrin January 20 sí February 18, ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́. Ọjọ́ tó ṣe pé bẹ́ẹ̀ ṣe pàtẹ iṣẹ́ yín lórí gẹ́gẹ́gẹ́ lélẹ́yìí báyìí, tó ṣe pé àwọn èèyàn sì bá yín patronize iṣẹ́ yín. Ọjọ́ ìjọ tó ṣe pé ẹ túbọ̀ gbé iṣẹ́ yín lárugẹ dáadáa, ẹ túbọ̀ rebrand iṣẹ́ yín, ọ̀rọ̀ iṣẹ́ yín ló máa wà lọ́kàn yín. Ẹ máa wò pé ó yẹ kí iṣẹ́ yìí ti lọ jù báyìí lọ, ó yẹ kí nǹkan ti da jù báyìí lọ. Ẹ wá fẹ́ máa wá bẹ́ẹ̀ fẹ́ plan ara yín, bẹ́ẹ̀ fẹ́ gbèsè tara yín. Ẹ lo natural gift yín tó jẹ́ smart brain yín láti rí dájú pé ẹ fi ṣàtúnṣe, ẹ fi ṣàtúntò lórí ọ̀rọ̀ iṣẹ́ yín gangan. Àwọn ibi tó bá dàbí ìgbà pé ó mẹ́hẹ, ẹ rí dájú pé ẹ ṣàtúnṣe lé lórí. Àwọn ibi tó bá dàbí ìgbà pé ẹ̀yin gangan ti láàkì, ẹ rí dájú pé ẹ ṣe àtúnṣe ní ààyè ibẹ̀. Ọjọ́ tòní ọjọ́ tó dára láti fi gbé iṣẹ́ yín lárugẹ ni. Ẹ gbọ́dọ̀ sinmi, ẹ gbọ́dọ̀ jákun, ẹ tètè jí lọ síbi iṣẹ́, kẹ́ tètè lọ má jáma, kẹ́ tètè lọ mọ bẹ́ẹ̀ fẹ́ ṣe. Tó bá ṣe pé àwọn kan wà tó ṣe pé wọ́n gbé iṣẹ́ fún yín tẹ́lẹ̀, tó ṣe pé wọ́n wá fi bẹ́ẹ̀ gbé iṣẹ́ fún yín dáadáa mọ́, ẹ lè connect pẹ̀lú wọn lọ́jọ́ tòní. Ẹ ló sà, nǹkan báyìí la tún nílẹ̀ báyìí, ó tún níṣẹ́ kan tó tún ti jáde báyìí, kẹ́ tún fi yẹn polówó ọjà yín dáadáa. Ó ṣeé ṣe kí àǹfààní iṣẹ́ tuntun kó ti bẹ̀ wáyé. Ẹ̀yin tẹ̀sí ń lé kọ́ńtíráàtì, ó ṣeé ṣe kí ẹ ní higher chance láti rí gbámú lọ́jọ́ tòní. Ẹ máa rí positive news láti bẹ̀ lọ́jọ́ tòní. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ẹ̀yin tẹ̀ ń wáṣẹ́ nu, ó ṣeé ṣe kẹ́yìn náà gbọ́rọ̀ yín ayọ̀ níbi ààyè iṣẹ́ náà, tó ṣe pé ó máa múnú yín dùn, á máa yọ yín kún. Ọjọ́ tòní ọjọ́ tó le fún yín ní hope lórí ọ̀rọ̀ iṣẹ́ yín ni. Ẹ múra dáadáa lónìí kí ẹ dùn rí lójú tẹ́ bá ń jáde, torí àwọn èèyàn máa hànà yín, wọ́n á máa pọ́n yín lé lọ́tùn lósì. Ọjọ́ tó dára ló jẹ́, tíṣẹ́ yín á lọ bó ṣe yẹ kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà dára, ire owó náà lè wọlé fún yín lénìí. Gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ lọ́jọ́ tòní, kẹ́ rí dájú pé struggle àsìkò díẹ̀ ni, ẹni faradà lé lórí, gbogbo ò ní pẹ́ dìrọ̀rùn láṣẹ lọ́wọ́ Ọlọ́run Ọba. Eré ìjẹ́kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 1 kọjá ìṣẹ́jú 5 ní ọ̀sán sí aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 7 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 10 ní òru gànjọ́ sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ìdájí jí àkókò. Èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. Apá náà ti dára púpọ̀ fún yín láti kọrí ṣíṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n àwọn kan tó jọ mọ́ ríkèríkè ara lè fẹ́ máa ròyìn, egungun lè fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ọjọ́ tòní ó ṣeé ṣe kí ara yín yún, ara yín jájẹ, àbí kí skin yín kó fẹ́ wà highly sensitive lọ́jọ́ tòní, tó ṣe pé tí nǹkan bá jẹ yín bẹ̀ á tètè lé pàǹpà. Kẹ́rí dájú pé ẹ focus lórí ìlera ara yín náà lọ́jọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20, ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́ fún yín. Ọjọ́ tó ṣe pé ó pọ̀ nù yín, ẹ máa gbọ́rọ̀ yín ayọ̀ látọ̀nà jíjìn, tá a múnú yín dùn, tá a máa yọ yín kún, tá a mú kí ẹ rẹ́rìn músẹ́ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni opportunity àtàbúrọ̀dù lè wọlé fún yín lọ́jọ́ tòní. Opportunity náà sì máa jẹ́ nǹkan tó ṣe pé á jẹ́ ohun ìyàlẹ́nu láti jọ́ mẹ́ta, tó ṣe pé ẹ ti ń wọ̀n pé nǹkan yìí ò tí ì lọ déédé. Àǹfààní ìmọ̀ ń retí ẹ̀, nǹkan tí mò ń retí, nǹkan ńlá ìkílódé tí ò wọlé, ó ṣeé ṣe kó wọlé fọ́pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní. Pàápàá yín tó bá ṣe pé ẹ clean tẹ́ mọ́ dáadáa, òun ló fi dára kí gbogbo wa máa ṣe spiritual cleansing dáadáa lóòrèkóòrè. Spiritual cleansing a máa clear pàtì wa, a máa bá wa ti àwọn nǹkan burúkú lùgbó, á lè jẹ́ káwọn nǹkan rere tó fẹ́ wọlé kó lè wọlé fún gbogbo wa. Ẹ wá ní higher chance láti rí gbámú lọ́wọ́ wọlé ọjọ́ tòní dáadáa, tó ṣe pé àwọn àǹfààní kan lè wọlé fún yín. Pàápàá àwọn àǹfààní tó ṣe pé ẹ ti ń tiraka lé lórí, ó lè wọlé fún yín lọ́wọ́ wọlé ọjọ́ tòní. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́.
tó ṣe pé máa tún lékún nínú ìmọ̀, ẹ máa lékún nínú ọgbọ́n, ẹ máa lékún nínú òye. Ìgboyà tí máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní, ẹ lo ìgboyà yẹn lórí ohunkóhun lọ́jọ́ tòní láti fi dájú pé àṣìbò nǹkan tẹ̀ ń fẹ́, ẹ lò lórí iṣẹ́ yín kí iṣẹ́ yín lọ dáadáa. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe láàrin èèyàn tó lólùfẹ́ yín, kẹ́ rí dájú pé ẹ free ara yín, kẹ́ má mú nǹkan le koko lọ́jọ́ tòní, kẹ́ rí dájú pé ẹ calm down dáadáa, kẹ́ fẹ̀lẹ̀ ṣe, kẹ́ fọgbọ́n ṣe káàrin èèyàn tó lólùfẹ́ yín náà lè dára. Bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín, pàápàá látọ̀nà jíjìn. Àwọn kọ́sọ́mà tó ti lọ ti pẹ́ gan, wọ́n lè pè yín lọ́jọ́ tòní kí ẹ jọ sọ̀rọ̀ lọ́jọ́ tòní, tí ọ̀rọ̀ tẹ́ bá jọ sọ tó sì máa bí àánú. Ọjọ́ tó dára ló jẹ́. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 20 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 6 kù ìṣẹ́jú 25 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí. Nọ́mbà 5 jẹ́ lucky nọ́mbà yín lọ́jọ́ tòní. Aago 4 kù ìṣẹ́jú 15 ní òru gànjọ́ sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìdájí jẹ́ àkókò èyí tó dára púpọ̀ fún yín láti fi ṣe prayer lọ́jọ́ tòní. South West dára púpọ̀ fún yín láti kọrí sí ṣe prayer ọ̀hún. Ìlera ara yín wá jí pépé, ṣùgbọ́n àwọn kan tó jọ mọ́ hips yín àbí ọwọ́ bàràdì, àwọn kan yẹn lè fẹ́ máa ròyìn bákan lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ẹsẹ̀ lè fẹ́ máa ròyìn náà lọ́jọ́ tòní. Kẹ́ rí dájú pé ẹ wọ́ọ̀ṣì dáadáa, kẹ́ mójútó ìlera ara yín dáadáa. Ẹ má wà ní position kan fún ìgbà pípẹ́ ju bó ṣe yẹ lọ. Ẹ má dúró pẹ́jù, ẹ má jókòó pẹ́jù torí ara ríro kẹ̀kẹ́ sára púpọ̀ lọ́jọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa. Láṣẹ Èdùmàrè. Ire o.